Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam wa rahmatullahi ta'ala wa barakatuhu. Ẹ dákun ẹ bá wa dárúkọ yín fún gbogbo ará ilé. Orúkọ mi ni Alfa Dr. Barrister A.H. Saddam Fọlọ́run Ṣọ́fàgbà. Ọlọ́run jẹ́ àrí yín pẹ́. Àmín ya Allah. Ní àtẹ̀kan láti wà ní inú ilé ẹjọ́ fún kéèsì wo gan-an ní tèmi? A dúpẹ́ fún Ọlọ́run. Ọlọ́run lógo. Alhamdulillah. A sì ṣe àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì Muhammad wípé Allahumma salli salatan muhsinatan ala sayyidil muhsinin wa alihi wa sahbihi ajma'in amin. Amin. Mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa mùsùlùmí àtẹ̀yin ẹni rere tẹ́ ì ṣe mùsùlùmí àmọ́ tẹ́ ẹ jẹ́ ni rere tẹ́ ń fà níyàn tó dáa àyín tẹ́ ní bíbí tẹ́ ń fà níyàn tó dáa àtijọ́mọlúàbí tẹ̀lé ọ̀rọ̀ tí ń lọ. Mo kí gbogbo yín káàkiri orígun mẹ́rin ayé. Ọlọ́run ó san gbogbo wa lẹ́san rẹ̀. Ọlọ́run ò ní jẹ́ kí orúkọ gbogbo wa ó bàjẹ́. Gbogbo ẹni tó bá lóun ó bẹ nìkọ̀ọ̀kan wa lórúkọ jẹ́ ní gbogbo ibi tán bá ti máa báyàn lórúkọ jẹ́ Ọlọ́run ó máa bá wa mú wọn. Èyí tí a tó ilé ẹjọ́ fi pa ni wọ́n ti ráyè páwọn pè lẹ́jọ́ kófin ó bá wọn dá sí i. Ẹlòmíì nínú àwọn náà lóun náà ṣẹ̀ṣẹ̀ wá ráyè nísìnyí náà ni àfáwà Shehu Alabib ní Àgbàjì. Wọ́n ẹ̀sẹ̀ gbé kéèsì tí wọ́n náà dìde against rẹ̀. Kéèsì wọn òun la wá fún lónìí ti ṣe criminal direct complaint tí wọ́n file against rẹ̀. Lónìí ló yẹ kán wá gbé wá sí kóòtù fún mention kéèsì náà. Ṣùgbọ́n àríbi go on for mentioning the case torí wípé àwọn correctional center wọ́n láwọn ò rí arrangement táwọn máa ń ṣe láti fi gbé wá sí kóòtù wọn arrangement yẹn ṣe kó tó dè ní. Holiday tó wáyé lánàá ò jẹ́ kí wọ́n rí arrangement yẹn ṣe torí wípé tí wọ́n bá fẹ́ gbé wá sí kóòtù báwọn wọ́n máa ń ní collaboration fún reinforcement látọ̀dọ̀ àwọn sister agencies tó jẹ́ security agencies káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin Kwara State tí wọ́n fi beef up security láti fi gbé wá ìyẹn ni wọn ò rí ṣe tí ò jẹ́ kán gbé wá. Kí ni ìtumọ̀ eléyìí ni wípé security life rẹ̀ ó bàbàrà sáwa ó sì bàbàrà sí àwọn agbófinró náà. Kọ́dọ̀ Ọlọ́run ọba fúnra ara rẹ̀ wọ́n lọ́lọ́run gan ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kí ó pìwàdà. Ìdí nìyẹn tí àwa náà fi security life rẹ̀ ká fi ṣeré rárá la fi gba àwọn agbófinró ní ìyànjú kí wọ́n ṣe gbogbo ohun tó bá tọ́ láti fi protect ẹ̀ wá sí kọ́tù àti padà sí ààyè ibi tọ́lọ́run ní yóò ti máa ṣayé lọ́wọ́ nísìn. So yìí tí wọn ò rí yanjú tó jẹ́ kán gbé wá sí kọ́tù lénìí tá a fi ríbi go on nìyẹn. Ìdí ìyẹn ni kóòtù fi wá fún wa ní déètì míì tí ṣe 24th of this month ọjọ́ kẹrìnlélógún oṣù kẹwàá tá a wà nínú ẹ̀ yìí ni kóòtù ní ká padà wá. Kóòtù ti wá ọ̀dà pé gbogbo arrangement tí wọ́n bá ṣe kó tó dijọ́ náà kí wọ́n ti ṣe kí wọ́n lè gbé wá sí kóòtù láti wá ṣe ohun tó tọ́ pẹ̀lú kéèsì náà nítorí náà. Alhamdulillah tí ń já sí pé n tó yẹ kí wọ́n jókòó fún lé ní on 24 of this month ni wọ́n padà wá jókòó fún. Pẹ̀lú ògo Ọlọ́run inshallah. Tọ́ kí ni ìmọ̀ràn tí ẹ ní fún gbogbo àwọn tí ń wò wá lórí ọ̀rọ̀ tí ń lọ yìí? Ìmọ̀ràn mi fún gbogbo ẹni tí ń wò wá lórí ọ̀rọ̀ tí ń lọ ni wípé sẹ́rí bí à ń ti ń fi gbogbo àátọ́lọ́hún bò ní làákàyè tó pé pérépéré tí ìjọmọlúàbí sì wà lára tá a fi ń tẹ̀lé tá à ń sì ń fi sùúrù tẹ̀lé ká mọ̀ fi tẹ̀lé lọ bẹ́ẹ̀. Gbogbo ẹni tó reason tí wọ́n ń gba gbogbo ẹni tí ìmọ̀ràn tọ́ sí nímọ̀ràn òdodo kí wọ́n continue bẹ́ẹ̀ torí gbogbo kálukú wa tá à ń dá sọ̀rọ̀ yìí lọ́lọ́run ó san lẹ́san ọ̀nà tí kálukú bá gbà dá sí i. Àmọ́ pé àkíyèsí kan bẹ tí mo fẹ́ pe gbogbo wa sí tó jẹ́ kí n máa dúpẹ́ fún gbogbo ẹ̀yin èèyàn gidi tẹ́ ń tẹ̀lé ọ̀rọ̀ yìí pẹ̀lú inú tó mọ́. Àwọn kan kóra wọn jọ wọ́n ní last week wọ́n láwọn warlords àwọn ń jagun kan ní 200 years ago Yorùbá Ìlọrin àwọn ń kógun kan bọ̀ wá lọ́rin àwọn represent Ìbàdàn. Mo wá ń sọ fáwọn èèyàn wípé àwọn set of people tán kóra wọn jọ sí gathering yẹn wọn ò lè represent Ìbàdàn torí ìlú Ìbàdàn ìlú ńlá ìlú àwọn olóye ìlú àwọn ọlọ́gbọ́n ìlú àwọn ọ̀tọ̀ǹkùlú ìlú àwọn onímímọ̀ ìlú àwọn onílàákà ìlú àwọn ẹlẹ́kọ̀ọ́ ìlú àwọn èèyàn gidi àwọn èèyàn tààrà ní Ìbàdàn. Àwọn set of people tí wọ́n ń sọ irú ọ̀rọ̀ báwọn ò lè represent interest Ìbàdàn nínú ayé torí ìlú Ìbàdàn ìlú àwọn èèyàn tí wọ́n lẹ́kọ̀ọ́ gidi ni. So kí òfin ó mú yàn sí custody kí òfin ó mú yàn imagine kófin ó mú yàn
sí custody káwọn kan wá dìde kán wá máa lu bàtà gídígbò gídígbò he gídígbò gídígbò he kò sẹ́ni tí ò ní mọ̀ wípé àìmọ̀kan làwọn òun ń display irú àìmọ̀kan rú ẹ̀ kò wá lè jáde láti inú ìlú tí àwa mọ̀ tó ń pè ní Ìbàdàn tá a gbọ́njúmọ̀ torí ìlú gidi ní Ìbàdàn ìlú ẹlẹ́kọ̀ọ́ sì ní ìlú Ìbàdàn torí náà mo fẹ́ rọ gbogbo àwa tá à ń gbọ́ wọn káàkiri ayé mo fẹ́ rọ gbogbo àwọn tá à ń gbọ́ wa káàkiri ayé wípé àwọn tí wọ́n bá ń dárú àṣà bẹ́ẹ̀ tí wọ́n péjọ tó ń sọ gídígbò gídígbò he gídígbò ẹ dákun ẹ discountenance wọn kò sí bí ìlú ó ṣe tóbi tó bí Ìbàdàn ti tó àti gbogbo ìlú ayé míì náà tí àwọn ọmọ gidi kún bẹ́ẹ̀ kò sí bí pàpà ńlá gi ò ṣe ní sínú ìlú gbogbo ẹni tí ò bá wá rí wípé nítorí máa ń fòfin yàn òfin làá fi yanjú ẹ̀ lóde òní tó yẹ pé gídígbò gídígbò he làwọn fẹ́ máa fi yanjú ní tófin bá yàn kàtígórì ibi tí wọ́n fọ́ọ̀lù sí ìwọ náà determine rẹ̀ nínú ara rẹ̀ pẹ̀lú illustration ìran èèyàn méjì tí mo ní mọ́ bẹ́ẹ̀ nùlù àwọn ọmọ gidi àti pàpàǹlági so torí ìdí èyí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa káàkiri ayé tẹ́ sì ń tẹ̀lé ọ̀rọ̀ gbogbo ẹni tí ẹ̀mí rẹ̀ ò bá lè rọ̀ sí kán bàbá àwọn lórúkọ jẹ́ gbogbo ẹni tí tẹ̀mí rẹ̀ ò bá lè ọ̀rọ̀ náà lọ àwa ará Ìlọrin kọ́ ni mùsùlùmí Ìlọrin àti mùsùlùmí Nàìjíríà àfìyà jẹ ẹnìkankan o ṣẹ̀ sí òfin wí bẹ́ẹ̀ bá fẹ́ gbìjà ẹni tí òfin bá ń bá wí òfin náà làálọ̀ bẹ́ẹ̀ tí ó sì pẹ̀ fófin tófin ó fi dẹ ọwọ́ ìyà fún ẹni tófin bá ń fìyà jẹ èyí tí mo fẹ́ kí àwọn tó ń pera wọn ní warlord tí wọ́n pé ìpéjọ aláìmọ̀kan ní 2023 kẹ́hìn mọ́ wá rí fáà sí pé 200 years àwọn jagun kan ṣé ẹ wàá kó mọ kúùkú ẹ mọ wọ̀ lọ́rin bọ̀ níwòyí ni àbẹ̀wò torí náà kí ẹ̀yin tí ọ̀rọ̀ bá kàn tẹ́ ẹ tó jẹ́ ọ̀jọ̀gbọ́n nínú ìlú Ìbàdàn ẹ dákẹ́ bá wa jẹ́ kí wọ́n mọ̀ pé wọn ò represent interest Ìbàdàn o torí ìlú gidi ìlú ẹlẹ́kọ̀ọ́ ìlú onímọ̀ ìlú ọ̀jọ̀gbọ́n ìlú àwọn èèyàn gidi ní ìlú Ìbàdàn. ẹ dákun lọ́yà wa Yes sir. mo tún ní ìbéèrè kan tí ó máa jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ lábẹ́ òfin fún àwọn tí wọ́n jáde tí wọ́n ń bíjà Tani Olohun. nǹkan tí wọ́n sọ ni wípé ọ̀pọ̀lọpọ̀ fídíò ti Tani Olohun tí ń play lórí péjì ẹ̀ àti tí ń analyze lórí péjì ẹ̀ wípé ọ̀tọ̀ làwọn tó ṣe fídíò for example gẹ́gẹ́ bí fídíò tí bàbá olùdókèdè ṣe tó fi sọ wípé ọmọ tí bàbá òkúta gidi ni òun pé bàbá òkúta gidi ni ó sànlé wọ́n ní bí Tani Olohun ṣe gbé fídíò yẹn wọ́n ní kò yẹ kó jẹ́ Tani Olohun ni wọ́n mú kí bàbá olùdókèdè nìkan lè kó fèsì lọ́ọ̀ lórí iṣu náà wípé Tani Olohun òun kàn play fídíò òun ni ẹjọ́ kí ni òfin sọ nípa bẹ́ẹ̀. ṣe ráwọn tí wọ́n ń sọ yìí tí wọ́n bá fẹ́ gbìjà Tani Olohun nítòótọ́ tí wọ́n fẹ́ràn rẹ̀ lórí ọ̀rọ̀ òun àwọn náà lọ gba lọ́ọ̀yà wọ́n wá fèsì wa ní kóòtù kì í sórí social media ni wọ́n ti máa wá bí wá wípé kí lòfin wí nípa rẹ̀ àmọ́ for the knowledge purpose fún àǹfààní ẹ̀kọ́ torí pé ẹ̀rí pé irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ aláìlẹ́kọ̀ọ́ náà ni ẹni tó bá lẹ́kọ̀ọ́ tó yanjú ò ní béèrè irú béèrè bẹ́ẹ̀ nígbà tí bàbá tí wọ́n ló ṣe fídíò kalẹ̀ tí ẹnìkan wá gbé tí ń play rẹ̀ tí ń analyse rẹ̀ tóun náà sọ̀sọ̀ kú sọ tẹ̀lé ntẹ́ni òun wí so ní tí bàbá tó ń wí ló sọ òun náà di ẹni tí ń jẹ́jọ́ ní tóun náà wí lé fídíò yẹn ó gbọ́rọ̀ burúkú jáde òun náà sọ tiẹ̀ lé àbí sọ́kàn play fídíò lásán ni kò sọ̀rọ̀ káwọn tí wọ́n béèrè yẹn wọ́n dáhùn ṣé ó kàn play fídíò lásán kò sọ̀rọ̀ lórí ẹ̀ so ẹni tó ṣe fídíò òun dáràn kóun ṣe fídíò tí ọ̀dà ẹni tó play rẹ̀ tóun náà sọ̀rọ̀ burúkú lé òun náà ní tinú ẹ̀ tó fẹ́ ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó kàn fi fídíò bàbá oníbàbá ṣe àtẹ̀gùn lọ bí aburú tí òun náà fẹ́ ṣe ni àmọ́ àkórí gbogbo ẹ̀ ni wípé anybody tó bá fìlì wípé kò proper bẹ́ẹ̀ ṣé bófin ni àwa fi ń ṣiṣẹ́ ń bí mo ti sọ fún gbogbo ayé tipẹ́tipẹ́ pé àwa lọ́ọ̀yà àti Ìlọrin lọ́ọ̀ làwa ń practice kóòtù làwa sì ti ń ṣiṣẹ́ tí ẹ bá ṣe pé sábàbí tó sọ mí dẹni tí ń sọ èyí àwọn èyí ṣiṣẹ́ lórí social media kóòtù làwa ti máa ń ṣiṣẹ́ tiwa àmọ́ gbogbo ayé fẹ́ gbọ́ pàápàá kí ni ìṣẹ̀lẹ̀ torí gbogbo èèyàn ti mọ̀ pé ọ̀rọ̀ irọ́ ọ̀rọ̀ àìmọ̀ wọn ara ọ̀rọ̀ àìlẹ́kọ̀ọ́ ẹ̀ ní gbọ́ lẹ́nu àwa ló jẹ́ kí wọ́n ní káwa ọmọ represent interest àwa tá à ń ṣe kéèsì àti gbogbo mùsùlùmí ká mọ̀ fún yín ní update lórí tí ń ṣẹlẹ̀ torí gbogbo táwa bá wí òdodo pàápàá tó ṣẹlẹ̀ làwa ó sọ àwọn ò sínú àwọn lọ́yà tí ó mọ̀ sọ pé wọ́n fọ́ gíláàsì mọ́tò
àwọn òkúrọ̀ lọ́yà tí wọ́n ní wọ́n ti lu ẹnìkan pa ń prison tá a padà wádìí tá a rí pé ọ̀ ní gbogbo ẹ̀ so bó ti rí nù sà. alhamdulilayi alhamdulilayi. àwọn kan yóò gbọ́ ọlọ́run èyí tó bá kù èyí táwọn bá gbọ́ lẹ́nu yín àmọ́ sọ fáwọn èèyàn lórí. ọlọ́run jẹ́ ká bọ̀ wá dáadáa. ìyá ìdágbére fún gbogbo àwọn tí wọ́n jẹ́ followers wa àwọn fans wa ẹ bá wa share program yìí dáadáa ẹ bá wa share rẹ̀ dáadáa káwọn èèyàn lè gbọ́ fact orí pé kò sí irọ́ lórí péjì wa yìí. àwọn fẹ́lẹ́ ìdágbére fún àsìkò yìí náà pé assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. ẹ káàsán ní gbogbo ẹ̀yin wa orúkọ mi ni Samilat Ọ̀yálọ́wọ́ ní orí ètò yín ètò wa la wà ẹ jẹ́ àjọ wò àwọn Yorùbá ni wọ́n panupọ̀ sọ bẹ́ẹ̀ wọ́n ní òun àpéjọ wọ́n ní gígùn ni ó máa ń gún gẹ́gẹ́ bí ìṣe mi lórí ètò yìí mo ní gbogbo ohun tó bá lọ ni màá máa gbé wá kájọ máa gbé yẹ̀wò gẹ́gẹ́ bí orúkọ ètò yìí ní èní yìí ní ìlú Ìlọrin ó jẹ́ kí wọ́n gbé Tani Olohun wá kí ó wá jẹ ẹjọ́ pẹ̀lú Sheikh Labib Lagbaji gẹ́gẹ́ bí Sheikh Labib Lagbaji sọ wípé àwọn máa gbé ẹjọ́ dìde nítorí pé gbogbo ìwọ̀sí tí admin Tani Olohun tó fi ń lo àwọn wọn ní bí ìyà kékeré ìyà ńlá tó bá gbé ní sánlẹ̀ àwọn Yorùbá ní kéékèèké wọ́n ní a máa gorí ẹni wọ́n ní lẹ́yìn kí Tani Olohun tí ó ti sọ ọ̀rọ̀ àlùfàǹṣá tí ó ti sọ ọ̀rọ̀ burúkú sí àwọn tí àwọn dẹ̀ ti fi ṣoṣùn táwọn fi para lórí yìí pé gbogbo èyí tó ti ṣẹlẹ̀ yìí á lè kẹ́kọ̀ọ́ ṣùgbọ́n kọ̀ràn bẹ́ẹ̀ níṣe ni ó tún ń pele sí i wọ́n wá ní àwọn náà máa gbé ẹjọ́ tàwọn dìde ẹni tí wọ́n ti gbé ẹjọ́ náà dìde èní ló jẹ́ kí Tani Olohun kó wá jẹ ẹjọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ètò tí wọ́n máa ń ṣe fún ìdáàbòbò lórí ẹ̀ wípé kí wọ́n lè gbé lọ láyọ̀ láti ibi tí ó wà ní correction center wá síbi tó ti máa jẹ ẹjọ́ kí wọ́n dẹ̀ lè gbé padà náà ní àlàáfíà wọ́n ní ètò yẹn ni wọn ò rí ṣe kúnná ni wọn ò ṣe gbé wá wọ́n ti wá postpone ẹ̀ sí on the 24 of October ní inshallah lágbára Ọlọ́run tí wọ́n máa gbé wá tí ó máa wá jẹ ẹjọ́ náà gbogbo ẹ̀yin èṣù láàlú abániwọ́rọ̀ bá ò rí dá gbogbo ẹ̀yin tẹ́ bá ti ń dá sí ọ̀rọ̀ tó jẹ́ pé mọ àtúnṣe nǹkan àfi kẹ́ bàjẹ́ àwọn Yorùbá dẹ̀ ní ohun tí a bá fẹ́ kó bàjẹ́ wọn ló ní bá a ti ń ṣe é níwọ̀n ìgbà tó jẹ́ pé tá a bá ti rí irọ́ tó jẹ́ pé irọ́ làwa máa sọ di òótọ́ tó jẹ́ pé tẹ́ bá rí eku ẹ máa sọ di amùrè mọ́ àwọn èèyàn lọ́wọ́ tí èèyàn bá ṣe nǹkan tí ò dáa ẹ̀yin èèyàn tá à ń pè ní èṣù láàlú yìí ẹ̀yin lẹ máa dúró wípé ohun tó nítọ̀hún yẹn ṣe ó dáa kó mọ̀ ṣe nìṣó kó máa nìṣó ńlẹ̀ òun náà ni gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí nígbà tí a rí pé nǹkan téèyàn ṣe ò dáa tó jẹ́ pé nǹkan tí ò dáa tó ṣe yẹn òun làwa ń gbé lẹ́yìn pé ó dáa kó máa nìṣó ńlẹ̀ bó ṣe ṣe yẹn ló ṣe dáa ẹjọ́ ìgbà níbo ni ayé ti fẹ́ rójú pẹ̀lú gbogbo ìtẹ̀ ń ṣe yìí tó bá yẹ pé bí àwọn bàbá wa ti ṣe nìyẹn ẹ̀yin á bá ayé bẹ́ẹ̀ ń ṣe bá ayé yẹn ṣùgbọ́n ìtẹ́yìn náà ń ṣe ẹ̀ ń ṣe é lẹ̀dọ̀ àwọn ọmọ yín ni àwọn ọmọ yín náà gbọ́dọ̀ bá nǹkan kan náà bó ṣe gbọ́dọ̀ rí náà nìyẹn ohun táwọn òbí ti yín ṣe é lẹ̀lẹ̀ yín bá ohun tẹ́yìn náà ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí àwọn ọmọ tí yín náà máa bá nítorí pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni a ti rí oríṣiríṣi àrí pásítọ̀ àrí gbogbo wọn tí wọ́n ń jáde wípé kí ni ó ń bẹ̀bẹ̀ fún mo sì máa gbé fídíò pásítọ̀ yẹn wá torí àyè ọ̀nà pọ̀ fún mi ni ó ti wà lọ́wọ́ mi ti pẹ́ ṣùgbọ́n ọ̀nà pọ̀ fún mi ẹ̀hún ni wọ́n ní kí ló dé tó ń bẹ̀bẹ̀ fún admin náà jáde ó ní kò lè bẹ̀bẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ náà bọ́ta ó ní kò lè ó ní kó má bẹ̀yàn kankan kí màmá àwọn tiẹ̀ má bẹ̀yàn bẹ́ẹ̀ lára àwọn pásítọ̀ náà táwọn náà ń jáde wípé kí ló fẹ́ bẹ̀yàn fún kí ló fẹ́ ṣe gbá fún kí ló fẹ́ ṣàwo fún gbogbo ẹni tó bá ti jẹ̀ ó gbọ́dọ̀ bẹ̀bẹ̀ ẹni bá ti ṣẹ̀ tó mọ̀ pé ẹ̀ṣẹ̀ ń ṣẹ̀ ó gbọ́dọ̀ bẹ̀bẹ̀ ó gbọ́dọ̀ tọrọ àforíjì ọlọ́run ọba tó ṣẹ̀dá wa pàápàá ó béèrè àforíjì ọlọ́run ní gbogbo ẹ̀dá tí ò bá ti kọ̀ láti foríjì ọlọ́run pàápàá ọlọ́run ọba ò ní kọ̀ láti ṣàforíjì fúnrú ẹni bẹ́ẹ̀ torí ẹ̀ ló ṣe ní àforíjì a gbọ́dọ̀ jẹ́ kó wọ́n lẹ́nu wa nígbàkúgbà lóòrèkóòrè nítorí pé àwọn ẹ̀ṣẹ̀ míì gan wà tá a máa ṣẹ̀ táwọn ò ní mọ̀ pẹ́ṣẹ̀ ní sọ́lọ́run a gbọ́dọ̀ jẹ́ kí àforíjì kó wọ́n lẹ́nu wa a gbọ́dọ̀ máa tọrọ àforíjì ni nígbàkúgbà lóòrèkóòrè èèyàn á wá ṣẹ̀ ẹ wá ní pẹ́pẹ́sẹ́ ń kọ́ ẹ wá ń tirun ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ yẹn ẹ̀ ń tì mọ́ ẹ̀sìn lọ́rùn
tó bá ti wí kán tó fọ̀ gbogbo nǹkan ẹ̀ gbé lọ sórí ẹ̀sìn bẹ́ẹ̀ àbòsí ni Ọlọ́run dẹ̀ lóhun ò fábòsí àbòsí ìkẹlà wa sọdọ̀ omi tá à ń mu òun la sọdọ̀ oúnjẹ tá à ń jẹ òun lẹ sọdọ̀ aṣọ tẹ̀ ń wọ̀ ẹ sọ di bàtà ẹ bẹ̀rẹ̀ sí ní wọ̀ ọkùnrin sọ di fìlà òǹdè obìnrin sọ di gèlè ó bẹ̀rẹ̀ sí ní wé sórí ẹ wá ń ṣàbòsí ẹrẹ ara yín ẹ mọ̀ pé gbogbo ẹ̀dá tó bá níkà méjì ó máa padà fi kan ṣe rẹ̀ ńbẹ̀ náà ni ẹ wá ń ṣàbòsí wọ́n ní èèyàn bá èèyàn lórúkọ jẹ́ nígbà tí òun ṣe wípé bóyá aṣọ ẹ̀hún kí ló ti ń pè métí tí dèdèrè ò sì lù wá létí èèyàn bá èèyàn lórúkọ jẹ́ òun ní nǹkan tí wọ́n ń bá fà pé orúkọ táwọn bàbá ti jẹ́ tí ò bàjẹ́ lórí wọn ó ṣe jẹ́ lórí àwọn ọmọ lẹ́nìkan kọ̀ máa dé ló máa ba orúkọ bàbá àwọn jẹ́ ló máa ba orúkọ ìyá àwọn jẹ́ wípé ìbàjẹ́ orúkọ òun ní nǹkan tí wọ́n pè ní ẹjọ́ fún ẹ ti ràn kankan ẹ ń parọ́ bẹ́ẹ̀ tí ń gbélé ẹ̀ ń jù ú ó yẹ ní iléeṣẹ́ kóòtù tó gbé lọ kóòtù kìíní gbogbo àwọn tó wá bá yín dáńsì náà àtẹnubá yín fẹ́ tó yẹ irun sọ́bẹ̀ ẹ pé kóòtù kìíní kan lọ gbé lọ ṣe rí wọn mọ́ àwọn dà wọ́n ti lọ máa jó lọ mò ń wẹ̀ yẹn bọ́rọ̀ ọmọ ànábì ádámọ̀ ṣe rí nìyẹn wọ́n ti lọ ńgbà tó ti mọ̀ pé ń tẹ̀ ń fà yìí ẹni tó ti ẹ̀já àgbàlagbà gan tó fẹ́ dá sí nígbà tó ti rí ń tẹ̀ ń fà ṣe rí pé àwọn gan ṣe kí ni wọ́n rọra fẹ̀yìn rìn nítorí pé àwọn náà mọ̀ pé ohun tó ń bá tó ṣe yìí nǹkan tí ò dáa ni nǹkan tí ò dáa ni ẹ̀dẹ̀ takú ẹni kó má bẹ̀bẹ̀ tó bá máa wí wọ́n á máa láwọn ògo Ìlọrin wọ́n á máa ní kinní kan Ìlọrin wọ́n á máa ní mùsùlùmí kan wọ́n ní kinní kan wọn láforíjì kò ń sọ̀rọ̀ àwọn láforíjì lélẹ̀ kò dẹ̀ ń sọ̀rọ̀ pé màmá ẹ̀ jáde alàgbálé wọn jáde àwọn kan jáde kì í sọ̀rọ̀ ẹ̀ lélẹ́yìí ẹni tó ṣe ẹ̀ṣẹ̀ gangan wọ́n ní ìka tó bá ṣẹ̀ wọ́n lòun lọ bá gé ìka tó bá ṣẹ̀ lọ bá gé ẹdun kò ní ṣẹ̀ lóko kán wá gbá ìbejì létí nínú ilé bẹ́ẹ̀ ni ìbejì ò ní ṣẹ̀ ní kán lọ gbá ẹdun létí nínú igbó ìka tó bá ṣẹ̀ òun lọ bá máa gé ẹni tó bá ṣẹ̀ òun náà ló máa tọrọ àforíjì pé nǹkan tí mo ṣe yìí mi mọ̀ pé kò dáa ó kù díẹ̀ káàtó ẹ má bínú sí mi ìrú ẹ̀ ò ní wáyé mọ́ ló bá tàn ṣíkèna sọ́ọ̀rì kò mú nǹkan tún kankan lára èèyàn ṣùgbọ́n gbàtẹ́ni tó ṣẹ̀ kò realize pé òun ṣẹ̀ kò realize ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ definitely tó bá jáde á ṣe worst nítorí pé kò realize ẹ̀ òun dẹ̀ kọ́ ló tọrọ àforíjì torí pé ó ní nǹkan tóun ṣe dá so kò tọrọ àforíjì àwọn tó tọrọ àforíjì àwọn yẹn ni wọ́n máa wò pé àwọn dẹ̀ bá bẹ̀bẹ̀ o ó dẹ̀ tún padà sídìí èébì ẹ̀ ṣùgbọ́n ohun tó ṣẹ̀ tí ò realize ẹ̀ tí ò dẹ̀ bẹ̀bẹ̀ that is pé nǹkan tóun ṣe yẹn dá tóun bá tún padà dé òun máa ṣe ìtújù bẹ́ẹ̀ lọ ìtumọ̀ ẹnìyẹn àwọn tó dẹ̀ mú náà mọ̀ túmọ̀ ẹ̀ lọ́sẹ̀ ń sọ wípé tí ò bá fi sober tí ò fún pé nǹkan tóun ṣe ò dá kán jẹ́ kí wọ́n ṣe ìdájọ́ nǹkan tó ṣe kó lè mọ̀ pé nǹkan tóun ṣe ò dá ẹjọ́ kí wàá lẹ̀ ṣẹ́ nù yẹn àwa ará àwọn kan tó wá ń péjọ àwọn jagunjagun làwọn o kìíní kan làwọn o igbá kan làwọn wọ́n wá ń halẹ̀ bó ṣe fẹsẹ̀ halẹ̀ títí tán ti débi tí òfẹ́ náà nìyí táwọn kan ní bọ́ bá mu on the five kan ní kìíní kan ní ejò ń ṣẹ̀wọ̀n ejò ń gàngbọ́n kìíní kan gbogbo ẹ̀ náà ń sì kí lọ́ọ́ rí ṣe sí ọlọ́mọdé ò mẹ̀là ó lóun mẹ̀là kẹtakata láì mọ̀ pé ẹ̀là katakata bá ba ìyá ni kí lọ́ọ́ rí ṣe sínsìn torí pé àwọn tẹ̀ ń bá fà yìí ohun tí àwọn gbóná nú ẹ̀ tán yeruku sí ni tó bá ní lọ tó bá ní ẹjọ́ Ìlọrin gbóná nú ẹ̀ kódà ọba Ìlọrin kẹlẹ̀mọ̀ sáàni ní justice ní kó tó di ọba Ìlọrin wọ́n gbóná nú ẹ̀ ni wọ́n ń yeruku ni ohun tó mọ̀ tinú tẹ̀yìn ni àpàdé àlùdí ẹ̀ wọ́n mọ̀ òfin wọn ò dẹ̀ ní rúfin torí pé ẹni tó mọ̀fin tó bá rúfin ìyà tiẹ̀ máa pọ̀ jẹ́ ẹni tí ò mọ̀fin lọ ó máa pọ̀ ju ẹni tí ò mọ̀fin lọ àwọn ò wá ní fowó lọ gba lọ́ọ̀yà wọn ò ní fowó gba lọ́ọ̀yà wọ́n wà kílẹ̀ kìtìkìtì ni kìtìkìtì lọ́wọ́ àlẹ̀ báwo lẹ ṣe fẹ́ sí ẹ̀yin máa fowó gba lọ́ọ̀yà ni àwọn ò ní fowó gba lọ́ọ̀yà wọ́n wà lẹ̀ ni bí yẹpẹ̀ so ẹni tó wá ṣẹ̀ ẹ wá ní kò lè bẹ̀bẹ̀ ẹ wá ń fúnka ẹ fẹ́ fi dá wàhálà lẹ̀
àwọn kan ti láwọn máa trigger wàhálà, àwọn máa trigger ogun. Kò dẹ̀ sí ohun tó ń jó ogun, àwọn onírógun ní Nàìjíríà. Gbogbo ẹni tó bá pète ogun òun gangan lógun yẹn máa gún. Ẹni tó bá ti pète ogun Ọlọ́run máa bá wa fogun gún wọn. Ẹ ti lé ẹ fẹ́ trigger, ẹ fẹ́ ṣe gbẹ́, ẹ fẹ́ ṣàwo, kò ní sí election, kò ní sí gbá. Ẹ lé ẹ̀ nílé ba pẹ̀lú àṣẹ Ọlọ́run. Ẹ máa lé ẹ̀ nílé ba pẹ̀lú àṣẹ Ọlọ́run. So kò sí ohun tó ń jó ogun, ẹ fẹsẹ̀ halẹ̀, ẹ kàn ń fẹsẹ̀ halẹ̀ ni. Ẹ fẹsẹ̀ halẹ̀ ni torí pé ohun tẹ̀ ń jà sí ohun tẹ́ máa bá nothing, tẹ́ bá ń gbé nothing, ṣe gbọ́ nothing bí àṣà àwọn ọmọ wa ń bí wọ́n ní nothing, ń tẹ́ máa bá nothing bẹ́ẹ̀ ni torí kò sí nǹkan kan tẹ́ máa bá bọ̀ ń bẹ̀ torí pé ìkà kọ́ ló máa rojọ́, ìkà kọ́ ló máa da, ìkà kọ́ ló máa rojọ́, ìkà kọ́ ló máa da. Àjẹ̀bí mámọ̀dẹ̀ ní wọ́n ló máa ń kógun jàlú ni. Ṣé wá rí ẹ̀bi tí yín yẹ ẹ̀ lè fogun jà wá ní Nàìjíríà? Ẹ lè fogun jà wá, ara yín lẹ máa fogun jà. Ara yín òun lẹ máa fogun jà. Torí pé tẹ bá ti róòtọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ, tóòtọ́ ọ̀rọ̀ wà ńlẹ̀ tẹ́ ń yà bàrà wọnú igbó, ó dijọ́ tí gbogbo wa bá bẹ̀rẹ̀ sí ní sọ òtítọ́ ọ̀rọ̀ lẹ́nu, ìjọ́ yẹn ni gbogbo wa máa rọ́nà lọ. Oni say the truth and let the devil be ashamed. Ó dijọ́ tí gbogbo wa bá bẹ̀rẹ̀ sí ní sọ òótọ́ ọ̀rọ̀ láti inú ilé wa, láti inú yàrá wa, tó fi dé ta wa, tó fi dá àwùjọ wa, tó fi wá dé gbogbo ibikíbi. Tá a bá ti bẹ̀rẹ̀ sí ní sọ òótọ́ ọ̀rọ̀ báyìí, a rí pé àárọ̀ náà lọ. Ṣùgbọ́n tá a bá sọ òótọ́ ọ̀rọ̀, ohun tó máa dá ló máa dá yìí. Ohun tó máa dá, òun ló máa dá yìí. Ẹni wà nù ilé, òun wà nù ilé, àwọn tó wà ń ta, àwọn yẹn wọ́n ń jẹun nù yàrá wọn, wọ́n mú nù yàrá wọn, wọ́n bá ìyàwó wọn lò, gbogbo nǹkan ni wọ́n ń ṣe. Òun wà nù ilé, wọ́n ní kó má gbà, kó má gbà, Ọlọ́run náà ò ní jẹ́ ó gbà. Kò ń ṣe ẹnìkankan ló mú Tani Ọlọ́run síbẹ̀, Ọlọ́run ọba mi ló mú síbẹ̀. Òun ló béèrè pé ta lọ́lọ́run. Ọlọ́run jẹ́wọ́ ara ẹ̀ fún ni, ẹ mọ̀ pé gbogbo nǹkan Ọlọ́run kò tọ́nà tọ́lọ́run lè gbà jẹ́wọ́ ara ẹ̀. Òun ló béèrè, ó ní Tani Ọlọ́run. Ọlọ́run ọba mi wá ń fún láǹsà pé òun tóun jẹ́ Ọlọ́run ọba, òun lòun fi ẹ́ pamọ́ síbi tó wà yìí. Ọlọ́run ló fi pamọ́, kò ń ṣe ẹnìkankan ló mú. Ọlọ́run náà dẹ̀ ni tó sì ń fi pamọ́ náà ló sì ní kó máa ṣe kí ni, kó lóun ò ní gbà. Ọlọ́run náà ló dẹ̀ ní kí àwọn tó tì náà kàn tì tó fi ti dé bèbè ibi tí ó dé yìí. So Ọlọ́run yẹn náà tó ń wá, bóyá tó bá rọ́lọ́run pè níbi tó wà yẹn, kóun náà jẹ́wọ́ kó tọrọ àforíjì. Torí mo mọ̀ pé bó bá ń tọrọ àforíjì tóun náà ń bẹ lọ́hùn, Ọlọ́run máa tọ́ sọ́nà. Báwọn tó wà ń ta ò bá rí ọ̀nà fún, tó ń bá dákun, tó ń bá fẹ́ràn sí, tó ń bá súnmọ́ sí, tó jẹ́ pé ìkà ni wọ́n, àwọn náà ní ohun tó fẹ́ gbà nú ọ̀rọ̀ yìí, wọ́n ní ohun tó fẹ́ ṣe ń bẹ̀, ṣùgbọ́n wọ́n ń ṣojú ayé. Gbogbo wọn pátá lọ́lọ́run máa mú tó máa tú wọn láṣìírí, àṣírí wọn ò ní bò. Gbogbo ẹni alábòsí, ẹni bí, àṣírí wọn ò ní bò. Bóyá tóun náà bá bẹ̀rẹ̀ sí ní bẹ Ọlọ́run, tó bá padà sọ́dọ̀ Ọlọ́run ẹ̀, Ọlọ́run á lànà fún, Ọlọ́run á kọmọ̀ ṣe, Ọlọ́run á ṣe kí ni, á fọwọ́ kan lẹ́mìí, Ọlọ́run á rọ̀ lọ́kàn, Ọlọ́run á tọ́ sọ́nà, tó fi jẹ́ pé ọ̀nà bá jáde á yọjú àlà fún. Bóyá òun náà bá lè padà sọ́dọ̀ Ọlọ́run ẹ̀. Bó bá ní kò tún rí bẹ́ẹ̀ náà, kò sí nǹkan kan tó ṣe fẹ́ nìkankan, kò ṣe nǹkan kan fẹ́ nìkankan. So kọ́lọ́run kó gbàdúrà wa, kọ́lọ́run kó nífẹ̀ẹ́ gbogbo wa, kọ́lọ́run kó tún gbogbo wa ṣe, kọ́lọ́run kó dúró tẹ ẹnìkankan wa, kó gbàdúrà wa. Tàdúrà wa bá gbà tán, kọ́lọ́run kó má fi pa ẹnìkankan wa lẹ́kún. Ẹ má jẹ́ ajẹyọ àjẹbí mámọ̀ tó ń kógun jàlú. Ẹ jẹ́ kí gbogbo wa ṣàtúnṣe ni. Ẹ má jẹ́ ká máa ba nǹkan jẹ́ sí. Kò sí ẹnìkan kò ga jẹ́ ẹnìkankan lọ lọ́dọ̀ Ọlọ́run, ìkankan náà ni gbogbo wa. So tẹ bá ń fi pé a fẹ́ prove pé àwa la ga jù àbí àwa la ṣe kinní kan jù, Ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀. Àárín ni gbogbo wa wà, kò sẹ́ni tó ga jù ẹnìkan ò ga jẹ́ ẹnìkan lọ. Kálukú dúró láàyè ẹni kó máa ṣe tiẹ̀, ká má bara wa lórúkọ jẹ́, ká polówó ohun tẹ bá gbé dání, kí mùsùlùmí polówó àlùkùránì, kí Christian kó polówó báíbù, àwọn oníṣẹ̀ṣe náà káwọn náà polówó ohun tó bá gbé dání. Ẹni tó bá máa bá wọn ní kálukú rajà á ra ọjà wọn. Ajé ìyá kò dí ti bàbá lọ́wọ́, ajé bàbá kò dí ti ìyá lọ́wọ́. Kí là ń ṣe wàhálà fúnra wa fún? Àyànmọ́ oníkálukú ti bá wá sáyé. So Ọlọ́run á dúró tì wá o, Ọlọ́run á gbàdúrà wa ire o.